Iṣẹ́ wa fúnlẹ̀ wa, forílẹ̀ ibi wa, kàgbéga, kàgbéga, kàgbéga fàlérí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ní kẹ́jẹ́ ká máa lépa. Ìtẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ṣòrórùn tó ràn ní ẹ̀yìn mi yìí, òrùn tẹ́ ń wò yẹn tó wà lókè tẹ́yìn tó ń shine, òrùn yẹn sì máa dé gbogbo ibi tí ẹ kó dé. Ìwọ tó ń dáùtì pé ilẹ̀ Yorùbá ò ní dúró, nílẹ̀ Yorùbá tá wà yìí, ilẹ̀ Yorùbá máa dúró láṣẹ Èdùmàrè, láṣẹ àwọn tó ní ilẹ̀ náà, láṣẹ Odùduwà, Ọ̀rànmíyàn, gbogbo ìtàn pè ní òòṣà ilẹ̀ Yorùbá á tì wá lẹ́yìn, adélẹ̀ lérí. Mo kí bàbá wa Professor Akíntóyè, kò ní sú yín, kò ní rẹ̀ yín bàbá, bí ẹ ṣe ń báṣẹ́ yẹn lọ, ọba Elédùmarè á tì yín lẹ́yìn, á wà pẹ̀lú yín, àájọ délẹ̀ lérí. Ẹ̀yin lẹ máa bá wa na àsíá náà sókè nígbà tásìkò bá tó. Mo wá kí Dr. Chief Sunday Igboho, ó ní ìbòjì yẹn òun máa débẹ̀, ojú ló ń kán ìbòjì, òun máa ṣe kíni, òun máa débẹ̀. Tí o bá wo ẹ̀gbẹ́ mi báyìí, ẹ máa rí ìbòjì, àbí bẹ́ẹ̀ kọ́, ẹ máa rí ìbòjì. Sórí ìbòjì tó ń rí yẹn, òun ń bọ̀ níbẹ̀, òun yẹn ń bọ̀ níbẹ̀ ní ilẹ̀ Yorùbá tá wà yìí, òun ń bọ̀ níbẹ̀. Sórí ìwọ tó ń sọ pé irọ́ ni, kò ṣeé ṣe, ilẹ̀ Yorùbá láwa ṣì wà yìí, àìtí lọ́sẹ̀. Mo ní no retreat, no surrender. Láṣẹ Èdùmàrè, bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, Yorùbá nation òun nìkan lọ́nà àbáyọ. Mo ní ẹ̀yin olóṣèlú, ẹ máa sá 440 nílẹ̀ Yorùbá tá wà yìí, àjọ máa gbóná ojú ara wa. À ń sọ fún yín pé ká gbalẹ̀ wa, ká pa ìtàn pè ní Yorùbá country. Ẹ ń sọ fún wa pé 2027 ẹni máa kú, ẹni máa yè ni. Kogi Media ó ń sọ fún yín pé ní ilẹ̀ Yorùbá tá wà yìí, nínú ilẹ̀ Yorùbá tá wà yìí, ṣòro òrùn tó ń ràn yẹn, òrùn yẹn náà ló dé UK, òrùn yẹn ló dé America, òrùn yẹn ló dé Australia, òrùn yẹn ló dé New Zealand. Àmọ́ gbogbo ohun tí a fi rí àṣeyọrí ṣe nínú ilẹ̀ Yorùbá kò ju pé the fraudulent 1914 amalgamation. Sórí amalgamation yẹn, it needs to end. Ó dẹ̀ gbọ́dọ̀ end ní kíákíá. Gbogbo ìwọ tó ń sọ pé Mr. Koiki, bọba ṣe ń ṣe rálì yìí, bẹ́ẹ̀ kọ́ ló yẹ ká ṣe. Èmi náà ń ṣe rálì lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí bàbá ṣe ní ká ṣe, èmi náà wà ní ilẹ̀ Yorùbá báyìí, tèmi náà ń ṣe tèmi, ṣo ti rí àsíá tèmi báyìí. Sọ ẹ jẹ́ ká tún ṣe kí ni, ká kọ anthem wa ní kíákíá. Nigeria is not working, bẹ́ẹ̀ ni, and Yorùbá nation is the only solution. So wá rí ẹ̀yin tẹ́ ń sọ fún wa pé Mr. Koiki, but kíní ti ń pẹ́ jù. Ó lè rí bẹ́ẹ̀, ó possible pé lójú ẹ̀ ń pẹ́ jù, but máa rántí pé 65 years ni Nigeria fi ń run. A ní capacity, a ní irú owó tí Nigerian government ní, a níbọn, a ní nǹkan tá a lè fi jà, àmọ́ a gbọ́dọ̀ wà strategic. Sórí bí ṣe ń káàkiri, tèmi náà ń lọ láti Kwara, tí mò ń wọnú Kogi state, tí mò ń káàkiri, gbogbo ibi tí mò ń lọ yẹn, a lọ ń ṣe tán pè ní consultation. A lọ ń bá àwọn tó yẹ ká bá sọ̀rọ̀ kó lè dìde. Gbogbo ẹ̀yin alágbára, gbogbo ẹ̀yin tí Ọlọ́run fún ní nǹkan, gbogbo ẹ̀yin tí Ọlọ́run fún ní nǹkan gẹ́gẹ́ bí wòlíì, ẹ jẹ́ ká lò ní kíákíá. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run fún ní nǹkan bí àfáà, ẹ jẹ́ ká gbéra ńlẹ̀. Gbogbo ẹ̀yin babaláwo, gbogbo ẹ̀yin aláwo, ẹ̀yin ìyá Ọ̀ṣun, ẹ dìde. Ẹ má fi bàbá Akíntóyè sílẹ̀, ẹ má fi Ìgbòho sílẹ̀. Àwa náà fẹ́ nǹkan tó dáa ní kíákíá, láìpẹ́ láì jìnà. Sórí igi ọ̀pẹ yẹn nísìn, gbogbo nǹkan ló ń bẹ nílẹ̀ Yorùbá. Alómi, aníwẹ́dà, sórí bí ṣe ń dán, sórí bí ṣe ń dán. Má wàá jẹ́ kí ẹni tó wà ní diaspora, sórí ẹni tó wà ní diaspora, most of them wọ́n fẹ́ wá sílé. Àwọn kan wọ́n fẹ́ jẹ́ kí ẹ gba Yorùbá country, kò yẹ nísìn. Ìtọ́ fẹ́ ni pé tàbá wò nísìn, anáwàlá ní bitument, wòran nísìn. Báwo la ṣe lè ní bitument
báwo la ṣe lè ní bitument sórí gbogbo ilẹ̀ kò wá tied àdẹ̀sọ́pá wà lá ní bitument so kí ló wá ń fi bitument yẹn ṣe. This is the reason why we are saying we want to have our own independent country and we can have it but tí a bá jọ ṣe ní kíákíá tí a bá jọ dìde ńlẹ̀ sórí lórí ilẹ̀ Nàìjíríà sórí ràn nílẹ̀ Yorùbá sórí pé tó bá yẹ pé London ni wà á ti kó sí trainers sórí ẹsẹ̀ mi sórí bó ṣe fresh láìsí ní London sórí ẹsẹ̀ mi bó ṣe fresh bó ṣe fẹ́ kó wá wo gbogbo ilẹ̀ UK pátá ilẹ̀ Canada everywhere is tied but look at it wo gbogbo ilẹ̀ bó ṣe rí. For how long are we gonna live like this? This is the reason why ta ṣe ń sọ pé ẹ jẹ́ ká gbéra ńlẹ̀ má jẹ́ kí anybody sọ fún ẹ pé ẹdígbà tá a bá lọ bá Ọbásanjọ́ sọ̀rọ̀ Mr. Kogi ṣe ti bá Ọbásanjọ́ sọ̀rọ̀ ṣe ti bá Gbẹ́ngà Daniel sọ̀rọ̀ ṣe ti bá Bọ̀dé George sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn ò fẹ́ Yorùbá nation o. All your politicians doesn't want Yoruba nation. They are criminals, like I always tell you. They are bomb bastard. Olórí burúkú ni gbogbo wọn látòkè délẹ̀. Wọlé ayé táwọn èèyàn ń gbé. Àti dé Kogi state. Ìyà ń jẹ wọ́n burúkú. A lè disclose too much of our location. Àti kúrò ní Kogi, àti dé Kwara, àti dé Ekiti, àti dé Ondo, mo ti dé Ogun state, mo ti dé Lagos, mo ti dé Ọ̀yọ́. All I see is pain across Yoruba land. Èyí tẹ́ wà ní diaspora ìyà ń jẹ ṣégè sáwọn èèyàn lára. Tí bá sọ fún yín pé ìyà ń jẹ ṣégè. Ọmọ tó ń pè ní ṣégè. Yẹn kúrò lábẹ́ ọ̀run díẹ̀, ọ̀run yẹn ó ṣe tó bá mọ tó ń pè ní ṣégè. Sórí ìwọ tó wà nílé tètè support Yoruba nation. Ọ̀rọ̀ 2027 kọ́ ló wà nílẹ̀ yìí o. Anybody talking about 2027 they are bomb bastard. Àtúngbèrà báyìí nísìn à ń lọ́wọ́ mọ́tò ọlọ́run máa fi ṣẹ̀ṣọ́ mi lágbára ọlọ́run. Mo kẹ́yìn tó wà ní diaspora mo kí bàbá Akíntóyè mo kí Ẹ̀mọ̀lá mo kí bàbá wa George Akínọlá mo kí Ajagun mo kí Kọ́míṣọ́lá kò gbọ́dọ̀ kú mo kí mọ́mísì mi mo kí àwọn ìyàwó mi mo kí àwọn ọmọ mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí. A máa débẹ̀. We are working round the clock. I can tell you that. Lágbára Elédùmarè, Yoruba nation, no retreat, no surrender. God bless us all. Bye for now.